say Walele, wa ri ìlera ló bá wọn tán fi lélele wọ́n bá ìlara What do you need from me? What do you want? Tell me what you need. What do you need from me? Share my money you want. Share my money you need. Share my love you want. Share my love you need. Whoa. What do you want from me? What do you need from me? What do you want from me? Tell me what you want from me. What you need? Share not my money you want. All my love you need. Tell me what you want. Tell me what you want. Whoa. Ilara tó bá jẹ́ ìwọ ni màá fẹ́. I will choose only you, baby. Tó bá jẹ́. Kini? Talk to me. Kí ló ṣe? What happened? Kí ló ṣe? Bisola, wojú mi. Kí ló ṣe? Kí ló ṣe ṣe? Bisola. Look at me. Kí ló ṣẹlẹ̀? Wò mí. I say Walele, wọ́n bá wọ́n rí ìlera ló bá wọ́n tán fi lélele wọ́n bá. Ọmọ lára ó ṣe tó kẹ̀jẹ̀ ọkọ̀ fọwọ́ onídélẹ̀ ọmọ lára gẹ́gẹ́ bí gbogbo àlàyé tó ṣe fún mi pátá ìwọ ló jẹ̀bi ọ̀rọ̀ yìí owó ẹ̀rẹ̀ bí ọ̀rọ̀ yìí wà ìwọ ló fààyè gba àwọn ọmọ ìjú bó ṣe yẹ lọ nígbà táwọn ọmọ tó dé létí bẹ́ẹ̀ tí ẹ sì jọ ń kó dìrẹ́ẹ̀dì inú ilé ṣé wọn ètò balẹ̀ ọkọ wọn lọ. bọ́n bá mọ́ kọ̀ọ̀kan wálé nì ẹ̀ ní wọn fẹ́ ra wọn mọ́ wọ́n bá tún ní wà lọ́lẹ̀ ẹ̀ náà fẹ́ ìjọ òun náà fẹ́ ṣe yẹn dà ìwọ ló bá wọ́n jẹ́ àwa mi ni wọ́n fẹ́ fi jọ torí àmọ̀wọ́ náà nígbà tẹ́gbọ̀n wa ń fẹ́ àmọ́ ẹ̀ níta àti ẹ̀ lérò la bá
torí àlérò pé gbọ́n wa gan lè bẹ́ẹ̀ lé kó tó di pé wọ́n tún bẹ́ẹ̀ lé ta làwọn wá fẹ́ẹ́ fi tí wọ́n jọ ìwọ ló bá wọn jẹ́ o ìwọ fúnra rẹ̀ ló bá wọn jẹ́ àfi ká bá wọn sọ tó ń jòdòdó ọ̀rọ̀ ìwọ ló bá wọn jẹ́ ǹjẹ́ ló fẹ́ nísìnyí wà ní ẹ̀ka wá wíká wọ́n ń ṣorogún wọ́n ń bára wọn jà wọ́n ṣe ní ṣe bẹ́ẹ̀ pẹ̀lú bọ́n ṣe tó yìí ó kù sọ̀rọ̀ ẹ̀ ká mójútó ọmọ ẹ̀ ká bá wọn sọ̀rọ̀ ni o. ẹ ṣe bẹ́ẹ̀ bọ́kọ mi mo kún sọ àwọn ọmọ tí mo lè sọ mo kún sọ mo ń gbìyànjú àmọ́ yín náà ẹ̀ ní dákẹ́ ni ẹ má dá mi dá àjọ máa bá wọn sọ náà ni ọmọ yín náà ni wọ́n. àjọ máa bá wọn sọ. àbíkẹ́ bá wọn sọ àwọn yín náà ni wọ́n ẹ jọ̀ọ́ ẹ má dá mi dá àbíkẹ́ bá mi bá wọn sọ. alábàá ló máa ń dábàá aláṣẹ máa ń pàṣẹ ni. ọmọ aláṣẹ ni mí tí ò gbọdọ̀ dábàá lórúkọ gbogbo ẹbí pátápátá tí mi ò dẹ̀ fẹ́ kó kó ọ̀run kó bínú sí mi mo pa aláṣẹ lónìí tó bá máa pósù kan lẹ́nu mo fẹ́ rọkọ àwọn ọmọ yìí. oṣù kan. kò lè ṣeé ṣe. a ṣe ṣe. kò lè bọ́ sí. ọlọ́run á fún wa ṣe ọlọ́run á fún wa ṣe. ẹ̀fọ́ tí ẹ sọ pé kò lè bọ́ sí kí n gbọ́ náà mo fẹ́ rí ọkọ àwọn ọmọ ẹ tí introduction bá ṣe é ṣe kí n ṣe fún ọ ní kíákíá kí wọn náà nísìnyí ayé ẹ. ṣé o ti gbọ́ bí wọ́n bá ló lè bá ọ sọ̀rọ̀ èmi á pàṣẹ ọmọ aláṣẹ dẹ̀ ní nínú oṣù ọmọ alábà kò jù bẹ́ẹ̀ lọ. Yeah, it's nice, but as always, this is definitely an infoju. Níbi sọ fún ẹgbẹ́ ní ẹ̀jẹ̀ náà jẹ́ kó gbẹ ẹjẹ́ láti wà sọ́kúlẹ̀ lọ tó bá ti gbẹ jù. Èyí ni màá ti máa tẹ̀sí máa ti break ẹ̀dá. So you really enjoy it, you really understand it. So, but apart from that, it's nice. Thank you. Thank you, ma'am. All right, darling. It's a gentleman, you're a great cook. Thank you. It's really nice. Oúnjẹ tí ó dùn. Oúnjẹ lè yóò dùn rárá. Oúnjẹ lè yóò dùn. Ní kálukú ti jẹun tó ní kálukú máa jẹ. Kò máa díjú kò máa di gbónú mọ́nú kò máa dinú mọ́nú. Wàá sì tiẹ̀ lálẹ́. Ara rí bó ṣe máa dùn. Lára. Ọmọ Lára. Wá. Ṣé ìgbọ̀ngàn ṣó wà all right? Ó lè dúró ó dẹ́ wúdẹ̀ dán omi sínú oúnjẹ. Ó dídẹ́ kó dún gbajú. Kó o pẹ̀lú ayé lòun bá ẹ. Kí ló ń ṣe ẹ́? Ọmọ Lára! Come back here! You are in big trouble. Mọ́mí, báwo lọ̀rọ̀ trip to Dubai tí mo ní mo fẹ́ lọ yìí? Kò sí problem, but owó tí mo ń retí yẹn mi ì tí ì rí gbà. As soon as tí wọ́n bá ti drop. Mọ́mí wo bí ti bá wo wà lọ́wọ́ yín náà. Ẹ̀yin náà mọ̀ pé tí mi ò bá book ticket mi in time, mi ò ní receipt náà. Ẹ̀wọ̀n kí wọ́n tó bá mi book ticket yẹn kò wá okay. Ó máa ń ṣe bí oní skúrì lórí ni. Bísọ́lá. Ṣé ìwọ wàá mọ̀ pé wọ́n máa ń plan fowó ni? Owó wà lọ́wọ́ mi. Owó wà lọ́wọ́ mi. Owó dẹ̀ máa wà lọ́wọ́ gbogbo wa. But wọ́n máa ń plan fowó ni. Owó tó wà lọ́wọ́ mi yẹn mo ti ní plan for majority of it. That's the truth. And besides kò ń ṣe pé economy ló fẹ́ wọ̀. So kí wá ní problem wá sí òun pariwo. Mọ́mí gbogbo biz girls ẹ gbàgbé. Ṣé ara kan tí mo sọ fún ẹ̀yin èmi nǹkan wá ṣe owó tẹ̀yìn báyìí náà lèèyàn fi ń kẹ́ ọmọ ẹ̀. But at the same time because you are hard working tẹpá mọ́ṣẹ́ máa wò. Bísọ́lá báwo ni. Mọ́mí ẹ ká gbé pa yẹn. I have good news for you. Yeah, I'm all ears. Káyọ̀dé ló rán mi sí ìyẹn fiancé mi. Ó ní kí n sọ fún yín pé òun fẹ́ wá ṣe ìdáná. Really? Yeah. Ó wá ní kí n jẹ́ kó yé yín pé kẹ́ ẹ kọ list nǹkan tí a máa ń gbà nínú ilé wa wá kí mo wá fún un. And again ó ní kẹ́ ẹ mú date
kẹ́ ẹ sọ fún mi kí n wá sọ fún ọjọ́ tí òun máa kó àwọn fámìlì òun wá sí ibà láti wá tọrọ mi. Are you kidding me? Yes. Really? Olúwa ẹ máa ṣe o, ẹ ṣé mo dúpẹ́ o. So máa ṣe ìyàwó báyìí. Olúwa ẹ ṣé, ẹlẹ́dàá mi mo dúpẹ́. Àbí? Kò sí problem. Nǹkan tó ní very good news ní lóòótọ́. Olúwa ṣeun. But ọ̀rọ̀ list àti date yẹn mi ò lè ṣe yẹn. Àwọn ará ilé bàbá ẹ tọ́ àwọn ará ilé bàbá yín nìyẹn. Bàbá yín lè ti kú lóòótọ́ but ẹ ṣì ní bàbá. Bàbá kú bàbá ń kò ní. Wọ́n dẹ̀ ní òkè òkú lòkú rè. Bàbá ọmọ ló lọ́mọ. Àwọn náà nìyí, àwọn náà lè sọ gbogbo, àwọn náà máa ṣe everything tó bá tọ́, àwọn náà máa fún one date àjókòó àyanjú ẹ̀. Mọ́mí mi ò ní kí n má sọ fáwọn dáàdì mi dẹ̀ ni pé àwọn kan náà máa fún wa ní date but báwo ni o ṣe ní pẹ́ because mo fẹ́ ká ṣe kíákíá mi fẹ́ kó pẹ́. Bisola kò ní pẹ́. Are you kidding me? Kò ní pẹ́. Kẹ̀kẹ́ kó mọ̀ pọ́n náà lé ọ̀nkún yóò jìnnà sí mi lẹ́sẹ̀ kò ní pẹ́ rárá. Ó máa pẹ́ o. Kí ló Ó máa pẹ́ o. Sórí Bisola. Kò kí n ṣọdún kan. Kò kí n ṣọdún méjì. In fact, kò kí n ṣe 10 years. Ọmọlára, what's wrong with you? Mommy, please stay out of this. Please. Kí ló tó yẹ létí lápá náà? Bisola, ìgbéyàwó kan kò lè ṣeé ṣe fún ẹ o. Mo ń sọ fún ẹ lẹ́nà o ò fẹ́ gbọ́ àbí. Àwítọ́ ìwọ fẹ́ gba date. O fẹ́ gba list. Date yòówù tẹ́ bá mú kò ní kóore. Ọmọlára. Bẹ́ẹ̀ni. Ọmọlára. Kí ló ṣe wà tàbí wẹ̀? What's going on? Táwọn alẹ́ bàbá yín tí wọ́n ti gan ọmọ yìí. It's okay, má sunkún mọ́, it's alright. Ìwọ lágbára Ọlọ́run bí ta bá mú máa kóore. Ó dẹ̀ máa dùn ó máa lárinrin. Lágbára Ọlọ́run èmi báyìí iṣẹ́ yín méjèèjì á ṣojú mi. Wọ́n àní dúró 1 minute fún mi lọ́jọ́ kan ẹ̀yẹ. It's alright. Ṣé wọ́n mọ̀ yìí? Mo lọ bá. She's in trouble. What do you need from me? What do you want from me? Tell me what you want from me. What you want? Show now my money you want. Ṣé bí wọ́n ni mò ń bá sọ̀rọ̀? Mummy, mo ń gbọ́ yín. Ò ń gbọ́ mi. Mo ń béèrè wípé kí ló fa wàhálà láàrin wa àti ẹ̀gbọ́n ẹ̀. Ó kọ̀ ó sọ fún mi. Mi tẹ̀ wá fẹ́ mọ̀. Torí mo ti béèrè títí ó ti sú mi. Àmọ́ ní bitade mo fẹ́ kí gbogbo wàhálà tó ń fa mo fẹ́ kó dópin. But Mummy, mo ti sọ fún yín kẹ́ má worry ara yín. Ẹ lè understand nǹkan tó ń ṣẹlẹ̀. But mo mọ̀ pé tó bá yá everything máa yé yín. Torí mo mọ̀ pé kò lè yé yín. Kò lè yé mi. Rárá. Jẹ́ kó yé mi. Jẹ́ kó yé mi. Ọmọlára. Ọkọ mi. Ó mọ̀ pé lẹ́yìn ìgbà tí bàbá yín ti kú, èmi àti yín nìkan náà ni. Ẹ múnú mi dùn. A ti gbọ́ pé ẹ̀gbọ́n ẹ̀ àti mọ irú ọmọ tó jẹ́. Pé èmi àti ẹ nì. Ṣé o ti gbàgbé how close we are ni? Nǹkan kan máa ṣẹlẹ̀. Lóòní jẹ́ kí n gbọ́. Lóòní sọ fún mi. Olówó orí mi. Jọ̀ọ́. Àdùkẹ́ Adé, mo ń bẹ̀ ẹ́ ni. Whatever it is, ẹ múnú mi dùn. Ìdùnnú ló ń jẹ àgbà. Ẹ múnú mi dùn. Jọ̀ọ́. Mo fọlọ́run bẹ̀ ẹ́. Ẹ gbogbo wàhálà ẹ jẹ́ kó dópin. Okay. Jọ̀ọ́ ọkọ mi. Mo promise you, gbogbo ẹ máa dópin. Ṣé ló tán? I promise you. Ọkọ mi ṣe. Ó ṣe olówó orí mi. Ọkọ mi ti balẹ̀. Ọkọ mi ti balẹ̀. Ó ṣe ṣùgbọ́n ó ṣe mo dúpẹ́. I'm so happy. And I really appreciate this. Ó ṣe ọkọ mi. Ó ṣe ṣùgbọ́n. Yes, ma'am. So ìgbà wo ló sọ pé òun lọ síbi tó ń lọ? Actually, mo fẹ́ sùn díẹ̀. Tí má sì jí, máa lọ. Abẹ́ tán délé. Ibi táwọn lọ lé mi. Gbogbo ayé bá gbogbo fàájì máa ṣe. Ọmọlára àná ni tó dáa, ọmọ ló dùn báyìí. Báwo ni gbogbo ẹ̀, báwo ni things, ọmọ ó dùn gan-an. Ọmọlára. Bísọ́lá, kí ló dé tàbí ẹ fi ṣe bẹ́ẹ̀ yẹn sí mi náà? Kí ni mo ṣe fún? Ó yà mí gan lẹ́nu because Ọmọlára ò kì í ṣe bẹ́ẹ̀. She understand? Tó bá ti wá máa fún anybody attitude kò ń ṣèwọ ọkọ mi now because mo mọ̀ pé ó like ẹ dáadáa. Ṣé ìdí only tí mo kàn notice ni pé bóyá
ibi tó ti ń bọ̀ wọ́n lè dànù bí ń bẹ̀. tí mo dùn èèyàn bá rí bẹ́ẹ̀ èèyàn ní láti súnmọ́ láti béèrè nǹkan tó ṣẹlẹ̀ sí náà kí n lọ bá. inú darling come mo understand má worry ṣùgbọ́n sórí tí n bá dé mo wá bá sọ̀rọ̀ mo mọ̀ pé ó máa explain nǹkan tó máa ń ṣe fún un. ó dẹ̀ sure why are you asking pé ṣé mo sure ṣé mo ìyá mi ni àbúrò mọ̀ pé jẹ́ mi lẹ́ńtà sọ yìí náà so ó máa explain fún mi má worry mo jẹ́ ká máa lọ bí táwọn lọ. Adúkẹ́ Adé òde jọ nítorí Ọlọ́run mi ò fẹ́ kó máa bínú sí mi mọ́ nǹkan kí nǹkan náà tó lè máa bí ẹ nínú sí mi òde jọ òde gbé nǹkan yẹn kó lọ́kàn ẹ̀ kó jẹ́ kí èmi àti ẹ máa ṣe ibi tọmọ ti àánú ilé yìí ó ṣàrí pé bó ṣe máa ń ṣètò mi ò ń bá ẹ pariwo torí mi ò fẹ́ jà láàrin mi àti ẹ ìrẹ́pọ̀ ni mo fẹ́ jọ nítorí Ọlọ́run jẹ́ kí ìrẹ́pọ̀ wà mo fi Ọlọ́run bẹ̀ jọ àbúrò mi please. ṣé nǹkan tẹ́ fẹ́ ni. yes nǹkan tí mo fẹ́ nìyẹn mo fẹ́ ìrẹ́pọ̀ láàrin mi àti ẹ nínú ilé. kò sí problem kò sí jà mọ́. kò sí ní ti mọ́. rárá. o ṣe àbúrò o ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí o ṣe pọ̀ dé. sí wàhálà. o ṣe. ṣùgbọ́n o sọ fún Káyọ̀dé ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wípé kóun àtàwọn ẹbí ẹ̀ kó má wá ṣe introduction kankan. kí ló dé. torí pé ò ṣe mọ́ ni. ọmọlára èmi àti Káyọ̀dé ó jà á. mo mọ. àbí. mo mọ. Bísọ́lá sórí tí èmi ọmọlára ò bá ní ọkọ ó lè lọ́kọ láyé yìí o. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. kò jù bẹ́ẹ̀ lọ. gbogbo má ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi lẹ́gbọ́n ẹ̀ má ṣe báyìí náà please mo ṣáà ti ń bẹ̀rẹ̀ látàárọ̀ ọmọlára. What do you need from me? What do you want from me? Tell me what you want from me. What you want? Show now my money you want. All my love you. No, Esterika. Unfortunately, my normal passes were no. It's just a few people from his side, and then my own people, and a few people from their father's side. Well, the fried rice is okay with jollof rice, but we also feel okay. You know what? I shall estimation for about 25-30 people. They set the table and every other thing. Okay, I send the estimation I'll be expecting. Thank you. Bisola? Yes, ma'am. Kílódé? Nothing. You sọ fún mi pé nothing now. Lójú ẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. Kí ló ṣe Káyọ̀dé? Is he alright? Yeah, he's fine. So what's wrong? Kí ló ṣe? Wait, Jókòó, sit down. I'm okay. You can't be okay. Báwo lójú ẹ ṣe rí báyìí sọ fún mi pé sit down. Everything is under control. Sit down. Sit down and talk to me. Kí ló ṣe Káyọ̀dé? Is something wrong with him? Oh, sure. Kí wọ́n ṣe àbúrò ẹ̀ ń kọ́? He's fine. So what's going on? Kí ló ṣe? Mommy. Mo fẹ́ bá yín sọ̀rọ̀. Mo ń gbọ́ ọmọ ẹ̀sìn. Kí ló ṣe? Ọ̀rọ̀ introduction tó wà nílẹ̀. Mo fẹ́ kẹ́ jẹ́ ká call it off. Call it off bísí Ọlọ́run má jẹ́. Ọlọ́run jẹ́ kí mi rí bi. Call what off? Kí ló ṣe Káyọ̀dé? Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Best known to me. Best known to you. Yeah. Tell me the gbọ́dọ̀ mọ̀. What exactly is going on? Kí ló ṣe Káyọ̀dé? Kí ló sọ pé ó ṣẹlẹ̀? It's Mama Emi. I'm going to call her now and and we're going to iron this out mother to mother. What is her problem? Kí ló ṣẹlẹ̀? Kí ló sọ pé ó ṣe fẹ́ràn? No, stop. Kí ló sọ pé ó ṣẹlẹ̀? Mommy, stop. Kò ń ṣe yẹ. Yeah. So tó wá ní gangan ní family wọn. Ta ni? Kí ló sọ pé ó dé? Kí ló sọ pé ó ṣẹlẹ̀ gangan? Ta ló lúwa ẹ̀ tó ń fún ẹ ní wàhálà? Sọ́ọ́lù ẹ̀ fún mi kéèmí àti ẹjọ́ pò kájọ fàkójọ gùn sóra wọn. Mommy, please calm down. Please. For now, Mom, anything that has to do with introduction, ẹ jẹ́ ká suspend it for now. Suspend it? Please. Why?
Okay, all right. Ní ṣe lélérò mọ̀. But ó yẹ kó mọ̀ pé kọ́kọ́ 1 million people tó yẹ pé ẹ̀rọ àti náwó ló ń bá wọn. Tó máa kó 1 million people, I will feed them, will host them. You're my first daughter. Kò sí nǹkan tó pọ̀ jù tó kéré jù fún mi láti ṣe fún ẹ. So for me, what exactly is going on? Just tell me. Nothing. Nǹkan tí mo fẹ́ nìyẹn, mo lè ṣe fẹ́ fún mi nìyẹn. For now, mi ò ṣe introduction. That is it. Bísọ́lá, ó dá ní má ṣọmọ. Wọ́n ní lo hall, okay? Bísọ́lá, kí ló ń ṣọmọdé báyìí? Bísọ́lá! Ìfọ̀ máma jẹ́ ní gbígbẹ́. Bísọ́lá! Tó bá jẹ́ ìwọ ni màá fẹ́, I will choose only you, baby. Tó bá jẹ́ ìwọ ni màá fẹ́, I will choose only you, only you. Mo kí gbogbo yín pátá ẹ̀yin àna wa. Ní orúkọ ẹbí wa, àwọ̀ ẹbí owó, Adérọ̀mọ́lá, Ọláòṣèbìkan. Ẹ wò, nítorí ẹ̀ àtà ọmọ wa fún yín o. Kì í ṣe ọmọ téèyàn lè máa fìyà jẹ rárá o. Torí ẹ̀yin fún ara ẹ mọ̀ pé nǹkan ẹlẹgẹ́ òun lobìnrin jẹ́. Hello? Ọmọlára, where are you? Láti ẹ̀kan. Okay. Ó yá, ṣe kíá. Àwọn fámìlì ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ti dé. Ìwọ náà là ń dúró dé, wọ́n ti bẹ̀rẹ̀ program pẹ̀lú style. Ó ti mọ bọ́rọ̀ kìíní ṣe máa ń rí. Ó yá, ṣe kíá ọkọ mi. Okay. Àkúṣe tiẹ̀ náà báyìí lágbọ́rọ̀ Ọlọ́run. All right? Ó yá, má pẹ́ ṣó ti gbọ́. All right, darling. Tó bá jẹ́ ìwọ ni. Ẹ wò, kí ọ̀kan má ṣíwọ́ sókè o. Téèyàn bá dún ọ wò. Àgbàlagbà ẹ sọ̀rọ̀ tán. Ẹ ṣé dádì, ẹ ṣé àdúpẹ́, inú wa náà dùn láti wà nínú ẹbí lónìí. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run báwa náà ṣe wọnú ìdílé yín, ikú ò ní yà gbogbo wa lágbára Ọlọ́run. Ẹ ṣé kan sà. Ojú ló mọ nǹkan tó yónú. Ẹ̀yin náà rí i pé bí èèyàn bá tiẹ̀ wo ọmọ yín gan, á mọ̀ pé àwọ̀ ọlá wà lára ẹ̀. A mọ̀ pé kì í ṣe ọmọ téèyàn ń gbá lójú, téèyàn ń gbá nímú ni. Kẹ̀dẹ̀ máa wo ẹni tó jẹ́ ọkọ ẹ̀ gangan náà, èèyàn tútù ni, èèyàn jẹ́jẹ́ ni. Òun àti ọkọ náà, èmi náà mo bá wọn méjèèjì. Ṣé rí, kò sí ìyà kankan tó máa jẹ wọ́n lágbára Ọlọ́run. Dádì ẹ ṣé gan sa, mọ́mì ẹ ṣé àdúpẹ́ mà. Ṣé sẹ́rí bàbá ọkọ mi, ṣẹ́rí Káyọ̀dé ọmọ dáadáa ni. Àtìgbà tí mo sì mọ̀ báyìí, ó máa ṣọmọ jẹ́jẹ́ o. Kódà tẹ́ bá fi omi sí Káyọ̀dé lẹ́nu láàárọ̀, tẹ́ bá padà síbẹ̀ lálẹ́, ibẹ̀ náà lè máa bá omi yẹn. He's such a gentleman and a nice boy. Níwà o. No. Tó bá máa love pẹ̀lú ẹ̀mí, your love tiẹ̀ kó ń bẹ̀. Ọmọ mi ni, lọ́ọ̀fù sàn mi ni. Wo ìdélẹ̀. Ẹ̀rí kìí ṣe fẹ́ ìdọ̀bálẹ̀ kìí dẹ̀ ṣe wà rárá. Wo gbogbo àwọn tó bá ti ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ irú wọn náà máa ń yẹ ẹkùn. Ẹkùn náà máa ń yà. Wọ́n máa ń ṣe jẹ́jẹ́jẹ́ bí. Lára. Bísọ́lá, ká tiẹ̀ gbà pé mọ́mì ò mọ nǹkan kan. Tí dádì náà bọ́ ṣe wà yẹn, tí wọ́n understand anything. Ǹjẹ́ irú ìpéjọ tẹ́ péjọ lẹ́yìn iṣẹ́ ẹ kó wáyé ṣá? No. So ẹ̀gbọ́n ṣe introduction lọ́wọ́ lẹ́nìí kò dẹ̀ yẹ kó ṣeé ṣe. Mr. Káyọ̀dé, ọkọ ìyàwó, tí ẹ̀ka kan pọ̀ bí àlùbọ́sà ṣòkòtò, mo dijú mi báyọ̀ dìde kó bọ́ta nílé wa. Màmí, ẹ torí Ọlọ́run ò ní bá nǹkan ayọ̀ yín jẹ́, kò ní bá nǹkan rí yín jẹ́. Ẹ wo, tíjà bá wà ń bẹ̀, ẹ jẹ́ kí mọ́mí àti dáàdì kan bá wa parí ẹ̀. Ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ìyá wa, ẹ mọ̀ ní báwọn fojú sunkún ọmọ o. Àmín àjọ. Ẹ ti ṣàmì. Tẹ́ ẹ bá wá fẹ́ kádùúrà yẹn ṣe mọ́mọ yín lára, ẹ tètè gbékun àbí kẹ́ ẹ fà sórí, kẹ́ ẹ bọ́ta nísìn. Ọmọlára. Nítorí tí mo bá fi ka 10 dórí 1, ẹ ní dúró o. Ọmọlára. Ó ti ẹni sùúrù, ó ti yé mi. Lára, what's wrong with you? Ọkùnrin ẹ̀ wò mí ni. Ọmọlára. Kí ló ṣẹlẹ̀ náà?
happened? Kí ló ṣẹlẹ̀? tó dojú ọ̀rọ̀ bá tó bára wa sókè ká bára wa sọ. mo mọ̀ dájú ṣáká ni tí ò ní pé wọ́n ń da yẹ̀pẹ̀ àbí wọ́n ń dé falẹ̀ lórí. ká tó mọ̀ pọ̀ máa lè pọ̀n bélé lọ́wọ́. ọmọ yẹn iṣẹ́ ọmọ ọkọ ọmọ àlè nínú ilé yìí. n tó wá dùn mí jù ni pé nígbà tẹ́gbọ́n mi ti kú ṣe bá ṣì rí ẹ ti bò wá dé pé mí kan ìwọ kan wá ṣàlàyé fún mi báyìí máa dé ẹni ọgbọ́n lọ bí tó ti gbọ́mọ wá kò sí nǹkan tó burú ń bẹ̀ tó ra àjọ ọmọ tiwa mọ̀ òun rè ògidì ọmọ ni ọmọ kan ṣoṣo bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n gbogbo nǹkan ló fi jọ bọ̀dá mi ó tún wá ó máa ṣe kú bọ́lá jẹ́ ká ló mọ̀ ya wa ni ó bá ya wa ń gbà máa fi fẹ́ bọ́n ṣe rí gangan rè tójú tiwa tí gbogbo nǹkan pátápátá báyìí òun ló fi jọ ya wa ọmọ àlẹ́ yìí bí ó bá ti rí wa dá padà ẹ̀gbọ́n tí ń ṣe ń re ìwọ́dẹ̀ wo ṣoṣo ọba nǹkan rí ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ èmi ò ní fẹ́nu tèmi ṣépè mi ò ní sọ pé sódà kọ́ ló ń yọ̀ǹde ẹni tó máa bá òun retí ẹ náà jẹ níjọ́ òun rí ẹ èmi ò ní sọ. ẹ má ṣe pé. èmi ò ní sọ kọ́ mà ní bàbá kan ló ṣe pé ṣé ọmọ lélẹ́yìí. òwe Yorùbá ò ní lọ láìṣẹ ìbá Yorùbá wọn ní bínú ilé kan bá ṣe ń tòrò ọmọ àlebẹ ní ètí ìdàgbà ni tó ọmọ àlebẹ bá ti dàgbà báyìí ilé bẹ̀rẹ̀ sí dàrú ó yẹ ó ọmọ àlè ilé wa rẹ ó èmi ò wá nílájú tèmi lẹ. ìyá ọkọ mi ṣé ẹ bá kọ́bọ̀kọ́bọ̀ lọ́wọ́ tèmi èyí ṣe bára dáradára lọ́wọ́ mi rí ni àbíkú ṣáàṣì pé ní la ṣẹ̀ṣẹ̀ mọ́ra àdẹ̀yẹ̀ṣẹ̀ bẹ̀ sí máa bára wa díò tẹ́ wá sọ ẹ̀yìn bọ̀ kò ń ṣẹjọ́ yín ṣá kò ń ṣẹjọ́ yín ó yẹ kẹ́ sọ̀rọ̀ sí mi ó ti yẹ kẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ torí bíbá kí n ṣe ti ọmọ ọ̀sán tó ń kó pọ́npọ́ báyẹ̀ ọmọ lára. ṣé pé dáàdì ò yẹ kẹ́ ní sùúrù yẹ kẹ́ tẹ̀ gbọ́ tẹnu tèmi náà mo sọ fún yín mo ní kẹ́ ní sùúrù kẹ́ jẹ́ kí n ṣàlàyé ẹnu mi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ní reason náà. ó ní reason. mi ìṣàlẹ̀ dédé máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe tí ò bá ní reason. kí ni reason náà. ọmọlára kí ni reason náà tó fi jẹ́ kọ́rọ̀ máa bà mí tó báyìí torí jù tì mí ládùúgbò torí jù tì mí láàrin everybody. ṣé èsì ló yẹ kẹ́ ṣe máa jẹjà. ó yá mò ń gbọ́ sọ. ṣé o mọ̀ pé níbo. ẹ jẹ́ kó sọ tó ní gbólóhùn ní reason jẹ́ kó ṣàlàyé ó yá mò ń gbọ́ sọ reason. níwájú ìtàlẹ́ ti máa wó ródòròdó rádaràda. báwo pé mi ò ní làákàyè mi ò ní làákàyè tó bá jẹ́ pé mo ní làákàyè ni kì í máa gẹ́ ẹ ṣe sùúrù ó ti yẹ kẹ́ ẹ ti ẹ̀ bèrè ó ní rísìn o rísìn kí ló fẹ́ ní kó máa rú ìṣẹ́gun ẹ̀ ló ní rísìn ẹ wà ní ka wóróworó ẹ níwájú ti tèmi ẹ wo ẹ tẹra yín kùn kó o tètè gbọmọ lọ fún bàbá ẹ kó o tètè gbọmọ lọ fẹ́ni tó bá lọ́mọ torí mi ò ní lajú tèmi lẹ̀ káwọn òkú ọ̀run kọ́ máa wò pé mo jẹ́ lajú lẹ̀ mo jẹ́ kẹ́ bí bàjẹ́ báyìí kò ní tọwọ́ tèmi bàjẹ́ ó gbọ́ nígbà tó bá yá wàá gbọmọ lọ bí tó ti gbọmọ wá wàá gbé lọ torí ẹ̀rì bá nú ẹ bí ìjẹ́bí mi. bàbá ọkọ mi ọmọ lára ayé mi ooo kí ló ṣe pé kí lára ṣe fojú mi púpọ̀ púpọ̀ bàbá ọkọ mi ayé mi. ẹ má wọ ló máa change agbára Ọlọ́run. ìyá wa ṣe ìbínú. ẹ má bínú. ẹ kú àgbálẹ̀ wa tọjọ́ sí. ẹ ṣe gan. mo pe ẹ̀bínú ṣá. ara o ìbínú kẹ. ìbínú wa náà lákòókò ní wọn lọ́wọ́ àfi ká ṣáà máa ṣe sùúrù. mo wá bẹ̀yìn ni pé kẹ́ má bínú ṣẹ́rí àti jẹ́ta yẹn báyìí lọ́kàn mi ti wà lọ́dọ̀ yín pé kí n ṣàwá báyìí kí n bẹ̀yìn pé kẹ́ má ẹ ti ẹ̀ lè bínú púpọ̀ ẹ kúkú nǹkan gbogbo wa náà la nírú wọn lọ́wọ́ ọmọ yẹn mi ò mọ nǹkan tó ṣe mi kan tí ẹ understand ẹ mi mọ nǹkan tó rọlù apparently wọn àtẹ̀gbọ́n ẹ̀ kàn ní ó ti yẹ yín misunderstanding níwọ̀nba. ọmọ ibi sọlá ẹ mà ní tìjú o ìjọ tó ń pè tìjú ẹ sí ń lé ni torí pé tí ẹ bá ní tìjú ni kò yẹ kẹ ẹ wá síbí báyìí ẹ tún máa rí ẹ ní ọmọ ẹ wo èmi ò bí ọmọ tó ń ba nǹkan rẹ̀ jẹ́ ọmọ tó jẹ́ pé lọ́jọ́ nǹkan ayọ̀
ní kíní ẹ̀ máa rú tó dàbí bí torí ẹni tó rí ṣàgùn lórí tó máa bà gbogbo nǹkan jẹ́. Ẹ wo èmi àwọn ò ní irú ẹ̀ ń bíbá ẹ̀yin tí ẹ̀ dẹ̀ ní irú ẹ̀ Ọlọ́run á bá yín ṣe ti gbọ́. Wọ́n mi Káyọ̀dé inú ṣì ń bí yín mo mọ̀ pé inú ló ṣì ń bí yín ẹ má bínú. Mi ò bínú. Àti ìdìkan náà Ọlọ́run ló kúkú ń bá yan ọ̀wọ́ má kó bá wa wo gbogbo wọn àti ètò nínú fùfù àti ètí Ọlọ́run bá ẹ Káyọ̀dé náà ń kọ́ mo kàn ní kí n yọjú pé kí n béèrè pé gbà wo la tún fẹ́ ká máa ẹ má bínú. Mọ́ mi Bísọ́lá ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa pọ́n yín lé o ẹni àpọ́nlé mà ní o àmọ́ ṣe rí láti bí ìjẹta yẹn nǹkan tó wà nú mi ò dáa. Ẹ wò ẹ ṣeun ẹ ṣe gan. ẹ bá tẹ̀ má ti kọ̀rọ̀ ibẹ̀ yẹn gbogbo wọn Ọlọ́run á kó bá wa wo gbogbo wọn pọ̀ á sì di kan náà nìyẹn ẹ má. wọ́n bá o. ẹ jọ̀ọ́ mo fẹ́ gbé kinní tó wà lẹ́gbẹ̀ẹ́ yín bá. Ó yẹ kẹ́ ẹ lè mójú kẹ́ ẹ mọ́ra àbí. ẹ jọ̀ọ́ ẹ ṣe jà ní bẹ́ẹ̀ ṣe dúró yẹn dà o. Kí ló fẹ́ kí n tún ṣe? Tell me, kí ni nǹkan tó fẹ́ kí n tún ṣe? Ṣé ìkú nǹkan tó fẹ́ kí n ṣe fún ẹ ni? Mo ti wá solution sọ̀rọ̀ ayé ẹ. Kí ló tún kù? Kí ló fẹ́ sọ fún mi? Kí ló kù? Ṣé o fẹ́ pa mí ni? Ṣé o fẹ́ pa mí ni? Wò wá mi. Gbogbo ọlá tó fún mi ṣe nulẹ̀ yìí, ó ti tó gẹ́. Tí mi bá sálájọ́ mi ò ṣe wèrè o, mi ò ṣe ọ̀dẹ̀, á dà kó lọ stop ẹ̀ báyìí. Stop ẹ̀! Kí ló dé? Bísọ́lá, o ò tí ì rí nǹkan kan. Má wulẹ̀ bá mi sọ anything. Ṣé gbogbo ẹni tó ń ṣe ọkàn pariwo lásán ni? Mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ifá tí mi ò tí ì dé. Tí mo bá dé pẹ̀lú ẹ nínú ilé, ó máa kó ẹrù ẹwà jáde fún mi ni. Èmi mà ni. Yes! Èmi ló bá wí. Yes! Hey! Ó ti wà selfish jù. Ó wà so selfish. Nígbà tó ń sọ sí òun pariwo, ó sọ pé gbogbo nǹkan tí wọ́n fẹ́ ṣe ó ti ṣe fún mi. Ṣé nǹkan tèmi fẹ́ ṣe mo ti rí? What's my business about that? Ìjọba bìnrin ṣé ọmọ ti fún ẹ lọ́rọ̀ ni? Ọba ti fún ẹ lọ́rọ̀ náà. Dá mi lóhùn. Ṣé nígbà tí bàbá ti wá fún mi lẹ́rọ̀ yẹn ṣe mo ti rọ́kọ? What's my business? Ọba máa bọ́ ọkọ̀ kọ̀ọ̀kan mi. Wá bí listen and listen good. Ṣé orí èmi tó ń wò yìí? Láìpẹ́ yìí nínú ilé yìí, mo máa ní ọkọ. Bẹ́ẹ̀ ni mo sọ, mo máa ní ọkọ. Mo bá gbé ọba máa rí for 5 years àbí 10 years kò fọ́kì kàn mí. Mo sọ ni kò fọ́kì kàn mí tó repeat ẹ̀. Kí ló dé? Ṣé kí lọ bẹ́ orí mi fún ẹ ni? Bísọ́lá, má rò rárá. Kí ni mo sọ fún ẹ? Má rò rárá. Ṣorí èmi Mọ́lára tí mi bá ní ọkọ nínú ilé, o ò lè lọ́kọ. Let's wait and see. Tí èmi Ọmọlára tí mi ò bá rí ọkọ fẹ́, o ò lè lọ́kọ o. Let's wait and see. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Bí ká bẹ̀rẹ̀ ṣe bí game. Let's wait and see. I'll surprise you. Surprise mi. Èmi wá surprise mi. Yes, mo sọ Máa jọ ẹ lójú. Èmi. kí ni ìtumọ̀ ṣe bó o ti gbẹ̀rọ̀ Ẹ̀rọ kí ni? àti pé kí ni ìtumọ̀ ṣe mo ti lọ́kọ. Kí ló dé tí o ti lọ́kọ? Ẹ̀yin ọmọ yìí ẹ̀rọ kí ni gangan bá mi bèrè lọ́wọ́ wọn. Obìnrin jẹ́ ń gbádùn Ìgbà mi bí mọ́. ìbòsí tó yẹ kó ké tí ẹ kó kí kó tó gun orí àtẹ ó dórí àtẹ tó wá ń pariwo kan gbà wọn jẹ́ kí n gbádùn Mo kébò sí. jẹ́ kí n gbádùn ẹ kébò dá mi sí. lóhùn tí mo bí ń léèrè. So ìgbà tí ọ̀gá pè mí tí wọ́n sọ wípé ẹ fẹ́ wá sí Nàìjíríà wá fẹ́ yàwó. ẹ má mix ẹ up o mi ò sọ wípé mo fẹ́ wá fẹ́yàwó gẹ́gẹ́ bí ẹni tí ò tí ì marry rí. I have a wife over there. But the problem I have is òyìnbó and you know their policies over there obìnrin máa ń fẹ́ ní upper hand ju ọkùnrin lọ and they can do and undo. More so mo fẹ́ níyàwó ńlé Yorùbá máa ń sọ pé lílàbọ̀ sí mi oko you know so that tí n bá lọ tí n bá bọ̀ màá máa rí èèyàn bá ń lé gbogbo project tí n bá ní nílé á máa bá mi mójútó. I come home once thrice a year but á máa bá mi ṣe gbogbo yẹn. That's exactly what I wanna do. Not that mi ò tí marry o. No I won't have kids there. Wow. Yeah. In fact inú mi dùn gan because most of our ọmọ Nàìjíríà bíi tèyín tó wà lọ́wọ́ wọn kí lè ronú bẹ́ẹ̀ yẹn because at the end of the day ó yẹ kí yàn wá fi ààbò sinmi sílé ni mo dẹ̀ ń aṣọ yín pé ẹ̀gbọ́n mi tẹ́ fẹ́ mi tì yẹ ní regret. Thank you. ẹ jẹ́ fún mi ní 1 minute àwọn náà ń pè mí. Hello Aunty Bísọ́lá. Mo ti rí yín.
máa bọ̀ bẹ́ẹ̀, ẹ máa move closer to me. Yeah. Wow. Ọmọ ló dáa tó yìí. Mi gbọ́dọ̀ mí ìsẹ́lẹ̀. Hello, damsel. Hi. Oh my God. Ṣé mi ò sọ fún yín? Ọjọ́ tí mo ti ń rìn mi ò tí ì rí obìnrin tó pretty tó yìí. Very sexy. Ní Nàìjíríà yìí náà. So sexy. Oh my God. Please, my name is Prince Adewale. Hello. Okay. You see, I'm a businessman. America ni mo ń gbé. Oh, I have all it takes to make your life better. Jọ̀ọ́, kí lorúkọ ẹ náà? Ẹ fẹ́ mọ orúkọ mi? Yeah. Bisola. Oh, wonderful. Rí nǹkan. You see, the funny aspect of it is, bí mo ṣe ń bọ̀ nínú plane, mo kàn ní kí n take nap. Kí ni ẹ kàn ring sí mi létí Bisola. Má wò pé kí ló ń ṣẹlẹ̀. Ọkàn mi wá sọ fún mi pé Naija tí mi ń bọ̀ yìí, Bisola ni mo ń bọ̀ wá bá. Oh my God. Yeah. Honestly, please marry me. Hello. Sorry. Ṣé gbogbo tẹ́lẹ̀ sọ? Ṣé kò jù máa yẹn lọ? No, don't be hostile. No, má sọ bẹ́ẹ̀, àwọn obìnrin bó ṣe máa ń ṣe nìyẹn, ó normal. Kò jẹ́ gbádùn lobìnrin máa ń gbà fún. You see, a lot of people ló jẹ́ pé tó ṣe máa ń wálé bẹ́ẹ̀ yẹn, they just come and exploit their girls, you know. Èmi, mo fẹ́ marry ẹni. I want to know your people. I want to pay your dowry. Mo fẹ́ fẹ́ sílé bí aya ni. Oh, excuse me. Tito, ẹ má wulẹ̀ rojọ́ jù. I get. Ẹ jọ̀ọ́, ẹ kàn wò mí. Ṣé ìrí tẹ́ rí mi? Ṣé mo jọ ẹni tí à ń jẹ lójú yín? Ẹ já mi lóhùn. Ṣé irun orí mi lè fẹ́ san pa ẹni? Àbí bag mi ò understand. Tẹ́ fi ń rojọ́ pé ẹ wá láti America or kìnìkan. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n fi yẹn gbowó bank ni? I don't understand. Ẹ jọ̀ọ́ má bínú, kí tí wọ́n fi ń gbowó ní bank ni? Àbí kí ni business mi pẹ̀lú ẹjọ́ tẹ̀ ro lẹ́sìn? Àti pé ṣé mo sọ fún yín pé mò ń wọkọ̀ ni? Ẹ já mi lóhùn. Ẹ jọ̀ọ́, US tẹ́ ń gbé yẹn. Ṣé ẹ ti nílé síbẹ̀? Ṣé ẹ ti ra lé síbẹ̀? Sorry, excuse me, please. Ẹ jọ̀ọ́, please, jẹ́ kí n sọ̀rọ̀ mi, please jọ̀ọ́. Ẹ má bínú, ṣé Amẹ́ríkà tẹ wà yẹn? Ṣé ilé lẹ ti rà síbẹ̀ tó pọ̀ ni? Àbí mọ́tò lẹ níbẹ̀ tó pọ̀ gan? Please tell me, investment wo lẹ ní sí Nàìjíríà tàwa yẹn? I wanna know. Bóyá kẹ́ sọ fún mi bí mi ò mọ̀. Tẹ wá ní God wá sọ fún mi pé èmi lè fẹ́ o. Àwọn òwúntàn yẹn rojọ́ pé ìgbà tẹ wà nínú plane náà ti sọ fún yín pé Ọlọ́run ti bá yín sọ̀rọ̀ pé Bísọ́lá kan lè máa fẹ́ o. Irú èyí tí ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀gàn bóyá first time tẹ wá wọnú plane rí nìyẹn. Òun ló jẹ́ kó jọ yín lójú. Yeah. Ẹ jọ̀ọ́, ẹ má bínú bẹ́ẹ̀ ṣe rí bẹ́ẹ̀ ṣe dúró yìí. Gbogbo ìpọ̀sí yín àti pangolo tẹ gbọ́ wáyé. Ẹ jọ̀ọ́, kí lẹ what? Kí ni mo ti ẹ̀ ń sọ? Jọ̀ọ́, kí ni nǹkan tó what? Mo fẹ́ mọ̀. Mo ní kí ló what? Sọ fún mi náà. Sọ fún ní guts, audacity láti máa dúró wájú sọ mi pé o fẹ́ fẹ́ mi sílé. Èmi sì wọ́. Tell me now. Jọ̀ọ́, ṣé o ti ní green card l'Amẹ́ríkà? Green card rẹ̀ mo fẹ́ rí. Useless thing. Bisola, why are you doing this now? I don't like it o. Wo jọ. Show my tone basoro. I don't like it. I don't like it. Hello, jọ. O mọ̀ pé ilé tó dúró kò wọ́ọ̀tì mi náà. O mọ̀ àwọn tí máa ń tẹ̀lé náà. O mọ̀ àwọn tèmi náà. Wọ́n lè máa jẹ́ pé àwọn onídọ̀tí báyìí torí pé ó gbé pangolo kan wáyé tó fi wú ìtọ́jú ẹ. Kí ló ń ṣe ẹ náà? Tó fi dí ẹ lójú. Kí ló ń ṣe ẹ náà? Àwọn awúsá ń pariwo àwọn wá láti Amẹ́ríkà ẹ pẹ̀lẹ́. Ẹ bá wà láti Togo, kí ni tèmi pẹ̀lú yẹn? Please excuse me. Tó bá ti yá yín, ẹ gbé pangolo yín, ẹ get away. I'm sorry. No. Ẹ wo, ẹ fọkàn balẹ̀. Mo máa bá sọ̀rọ̀. Ṣé mo pé ọwọ́ obìnrin a máa ń try láti prove difficult. Tàbá ṣẹ̀ṣẹ̀ meet ọkùnrin. My dear. She's my sister. Please. Don't worry. Tó bá tiẹ̀ sọ pé òun fẹ́ ṣe, sọ fún pé mi wà available. Oh no, Thank you. don't do this. Jẹ́ ká lọ. Tó bá jẹ́ ìwọ ni màá fẹ́, I will choose only you, baby. Tó bá jẹ́
ìwọ ni màá fẹ́. I will choose only you, only you, only you. What do you want? You better tell me what you need. Kó tó pẹ́, sọ fún mi kó tó fẹ́. You better tell me what you need. Bísọ́lá, kí ló dé tó ń ṣe báyìí fún mi náà? You know I love you. Look, tí n bá love ẹ, mi ní wá bá ẹ now. Try to understand me. Hello babe. Mo rí mú ètè sọnù. Ẹ gbà mí lọ́wọ́ ọ̀fẹ́ gba sóyìnbó. So, èmi ni wọ́n love. Can you imagine? Ṣé orí wèrè tó mú wá bá mi? Ṣé bí ẹni tó ní kí n fẹ́ lè lè ra ẹ̀? Já mi lóhùn. Hello, Mr. Man. Just look at yourself. Look at yourself and look at me. Jọ, ṣé èmi àti ẹ wà compatible, right? Ṣé a wà compatible mo ń béèrè lọ́wọ́ ẹ tó lanu sílẹ̀ bí ajá mi ló pa ń sìn? Já mi lóhùn. Ṣé òun mọ àwọn sẹ́ẹ̀tẹ̀ ni? Òun mọ bí táwọn sàwáwẹ̀ wà ni? Nínú ghetto, àwọn ọmọ olúra àwọn onídọ̀tí bíi ti tiẹ̀ ló yẹ kó lọ bá náà. Not me. Já mi lóhùn. Àwùjọ ó wá dúró bí ìwé ó ń bá mi sọ dáadáa lẹ́nu. Jẹ́ kí ló ṣe gbogbo yẹn ṣe dáadáa gbogbo yẹn ṣe wò. Get away, jọ. Stop it now. Kí ni problem ẹ̀ náà? Sọ fún mi. Stop. Hey, shut up. Kí ni problem I want to know? Kí ló ṣe gbogbo náà? Oh my God. So ilé ayé tí wọ́n bá yẹn níbi tí àwọn olóòrùn eléyìí ló máa ń tẹ̀lé kiri. Já mi lóhùn. Ṣé ká ní òun kì í ṣe ọmọ ìyá mi ni? Ọlọ́run ká ní òun kì í ṣe ọmọ ìyá mi ni? Nǹkan tí màá ṣe pẹ̀lú idiot wèrè tó gbọ́ àwọn ọmọ ilé ò ní láìka rẹ̀. Oh my God! But aunty mi, ọmọkùnrin yẹn ò bad. Ó bad! If you don't know, bọ̀bọ̀ yẹn bad. Jọ má bínú fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ bóyá o mọ̀. Jọ ṣé bọ̀bọ̀ yẹn tó bá propose ẹ̀ pé o fẹ́ fẹ́ ṣé o máa gbà? Of course máa gbà fún. Kí ló dé kì í ṣọkùnrin ni? Mo dáràn. So o máa gbà fún ọmọ olóorun yẹn? Ìyẹn ni kò tí ń jẹ́ nǹkan rẹ̀ tipẹ́tipẹ́. How? Mi ò mọ̀ ní o. Oh my God. Oh my God. Wobi, bàbá olóorun tó lọ yẹn sìn, òun sọ fún mi sí pé kò bad, àbí? Dá mi lóhùn. Oh, sorry. Ká ní kò ń ṣe wípé ọmọ ìyá mi ni ẹni. Ara tí màá fẹ́ dálé ni Ọlọ́run ò ní láìka rẹ̀. Because o mọ taste mi now. O mọ nǹkan tí mo fẹ́, o mọ nǹkan tí mo lè jẹ, o dẹ̀ mọ nǹkan tí mi ò fẹ́. What's that rubbish? O wá ń pè bọ́ yẹn fún mi pé kí mi máa fẹ́ torí kí ni torí kó ti fún ẹ, ó ti bribe pẹ̀lú owó ògbèrè kan tó wà lọ́wọ́ ẹ̀. Dá mi lóhùn. But to me ṣá, Aunty Bisola, ọmọkùnrin yẹn ò bad. Èmi ò dẹ̀ mọ irú ọkùnrin gangan tẹ́ ń fẹ́. At least you start from somewhere. Ọkùnrin yẹn kò bad rárá lọ́mọkùnrin láti fẹ́ sí ilé gẹ́gẹ́ bí ọkọ. You can't continue like this now. Ṣé orí iṣẹ́ lè máa tún ṣùrù ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọn kì í bá wọn. Ilé ìwọ gọlé wá fẹ́fẹ́ ní ayé nígbà tó máa fáìn báyìí. Kí ló wá ṣẹlẹ̀ gangan? Mọ́mí, ẹ ní láti bọ́mọ yín sọ̀rọ̀. Ẹ ní láti pé sista mi jókòó kẹ́ ẹ bá a sọ̀rọ̀ o. Ẹ ní láti wà bẹ́ẹ̀ lẹ́nu kẹ́ ẹ rí tútù ọmọ yín pa. Ó mà dára gan bí ta lọ. Ṣé ti mọ nǹkan tó yà mí lẹ́nu ni pé èmi ò mọ nǹkan tọ́mọ yín dì sínú ẹrù ẹ o. Tó wá wúwo débi pé kò sẹ́ni kankan tó lè bá gbé. Kí ló ṣẹlẹ̀ kankan? Kí ló ṣẹlẹ̀ kankan? Mi mọ pọ́blẹ́mù Bísọ́lá o. Gbogbo ọkùnrin báyìí kò sí èyí tó fit ẹ̀, kò sí èyí tó lè wọ́ tẹ̀, kò sí èyí tó lè kí ló dé ibi tá a lọ báyìí tẹ́ bá rí bó ṣe disgrace mi, tẹ́ bá rí bó ṣe sọ̀rọ̀ sí bọ̀bọ̀ yẹn, èdè mọ bẹ́ẹ̀ ni ṣe jẹ́ mo sọ fún yín pé àbúrò ọ̀gá mi ni. Ṣé nǹkan tí mo wá ṣe mo jẹ̀bi ni? Mi ìwà ẹ̀mọ́ mi ká tó kúrò nílé èmi àti ẹ ti jọ sọ. Ṣé mọ̀ pé ó ti ṣe irú ẹ̀kan rí tẹ́lẹ̀ tó dẹ̀ pé ṣe lájọ jókòó sínú ilé báyìí tá a jọ sọ tó bẹ̀ mí tó ní kí n má bínú pé kí n ṣáàjọ ká lọ. Mi ò expect pé ó lè dán nǹkan tó dán lé ní ìwò. In fact eléyìí tó tẹ̀ wá ṣe lẹ́yìn ó wá kéré sí nǹkan tó dánwò lé ní. Ìṣe mo lanú lẹ̀ báyìí pé ṣé Bísọ́lá ló ń hàtì ló ń ṣe ló sọ̀rọ̀ ẹ̀ di bíi pé Bush lẹ́bi fún Amẹ́ríkà. Nígbà wo mo pé pé ní reason tó fi ṣe nǹkan tó ṣe yìí iṣẹ́ ìdìbò ẹjọ́ ti ẹnìkan sì kí n fi dájọ́ àfi kó òun náà dé kí n gbọ́ tẹ̀lé tiẹ̀ ṣé nǹkan tó wá ṣẹlẹ̀ nìyẹn sì tó ṣe wá fi ẹ̀gbọ́n ẹ̀ sílẹ̀ níbi tó jẹ́. Mọ́mí èmi ò lè stand gbogbo rubbish tó ń fojú mi rí ni o. If you stop that, please shut your mouth.
What's up with ẹ̀gbọ́n ẹ̀? That's nonsense. You don't believe you disrespect ẹ̀gbọ́n ẹ̀. She's your elder sister. Oh, the man I won't take that. Hello, Mom. She's your hi, sweetie. Kí ni problem ẹ? Ṣé o mọ̀ pé idiot ni wọ́n ṣá? Idiot ni ẹ. Kò sí orúkọ mi tó ń jẹ́ ju idiot lọ. Ìwọ, o wá fi mí sílẹ̀ bẹ́ẹ̀, o wá bọ̀ nílé, o sáré bọ̀ nílé mi báyìí. Mọ́mí, ṣé mi ò mọ láti ẹ̀wọ̀ yìí? Stupid girl ni o, kò wọ́ ọkàn rárá. Èmi àtọ̀jọ́ lọ síbì kan. A lè débẹ̀ ẹnìyẹn. Mo sọ pé nǹkan tí mo rí kò tẹ́ mi lọ́rùn. Mi ò like nǹkan tí mo rí. O dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi argue. O dẹ̀ kó iwájú mi. Ṣé bí pé Bísọ́lá pé káàbù wájú mi ó dẹ̀ wọnú káàbù dẹ̀ káàbù máa gbèmí ó dẹ̀ ń bọ̀ on straight. Can you imagine? Bísọ́lá, kí ni nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn sọ nǹkan tó ṣẹlẹ̀ gbọ̀ngàn? Mom, ṣe rí guy tí mo lọ meet yẹn tí ọmọ yẹn sọ wípé ọmọ ọ̀gá àwọn àbí nǹkan ni wọ́n ìbá kó ṣẹ̀dá láti America. Ṣé nígbà tí mo dọ́dọ̀ bọ̀bọ̀ yẹn? Apart from pé bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn is a handsome guy, he's cute, ó wà okay dáadáa lọ́mọkùnrin. But to me, bọ̀bọ̀ yẹn wà okay kò lówó lọ́wọ́. Owó bàbá ẹ̀ ló ń ta sí mẹ́rin. Owó bàbá ẹ̀ ló ń ta sí. Kí ni gbogbo ètò láti America kó wà ní green card, common green card lọ́wọ́. Can you imagine? Ẹni tá a tún sọ yìí, Mom, ìlú tàwa yìí kò nílé kankan bẹ̀ tó kọ́. Kò ní anything. Mo yẹ wo yẹn gan-an. Ó dá mi lójú ó ti ṣọ́ọ̀fù mi pàápàá wọ́n yóò lè ní $5 million lágbàdo àkáǹtì ẹ̀. Yes, òun wà ní ọmọlára sọ fún mi pé kémi wá lọ fẹ́. Òun ló wá jẹ́ kí waste bag aṣọ mi irun mi lé lórí ẹ̀yin náà wò ó tún waste time mi lọ mí tí idiot wọ́n kan. Kátẹ̀ ní wípé irú bàbá yẹn sìn ká ní pé ọmọ Dangote ni àbí ọmọ Ọ̀tẹ́dọ́lá kó tẹ̀ jẹ́ kọ́sí wọn lásán mo mọ̀ pé ibi owó ni ẹ̀ mọ́ mi. Àwọn tó wá ní pé ọmọ ọ̀gá òun òṣì kan bí kankan wá lọ mí tẹ̀. Mọ́mì, ọ̀nà abẹ́yìn àtọmọ yín ṣe o. Ọ̀nà adẹ́jẹ́ kó lè pàdé ọmọ Dangote tàbí ọmọ Ọ̀tẹ́dọ́lá tó ń wish fún. Àdé sọ̀rọ̀ kò jẹ́ ká sọ̀rọ̀. ẹjọ́ rí gìsè o ọmọ yín ẹ bá wọkọ̀ Dangote wá bí kẹ bá wọ ọmọ Dangote àbí ọmọ Ọ̀tẹ́dọ́lá tó máa bí fit standard yìí. Don't insult me. Ọmọlára jẹ́ kí orí ẹ pé má insult me kí ló mean by that. O ní pé idiot orí ẹ ti dàrú. O ní pé òní ẹni mọ́ máa mú nǹkan tí máa ṣe fún ẹjọ́ tó gbọ́ eré tí mo bẹ̀ ṣe ló ti pọ̀ jù. Lọ́dọ̀ ìpínlẹ̀ ẹ̀kọ́ ìlú ìdájọ́ wa o mọ̀ pé left to me high ju tiẹ̀ lọ ìwọ ló ń dé àwọn olóore mi o gbàgbé ń pa ẹ̀ àwọn ìyá láyà àwọn bàbá wa bá yín. Bísọ́lá. Mom. Sit down. I'm sorry. Ṣé ìjọba ń pariwo lórí báyìí? No, ọmọlára ni. I'm sorry. Be careful. Very, very careful. Bísọ́lá. Ẹjọ́ màá kí n ṣẹjọ́ ẹni ká má mọ̀ dá. Ilé obìnrin màá kí n pẹ́ ṣù. Kí ló kọ́ ìpè olóyún kan ní green card àbí kò ní green card? What does that got to do with anything? Ṣé o rẹ pé kò lè lọ anywhere tó bá wù ẹ́ ni and get your own green card? But kéèyàn lọ́kọ òun owó lọ pàdé èyí lọ́nà. Tó bá lówó kọ́ kí ló fẹ́ fi rẹ̀ ṣé kò ń ṣe yìí ni ọkọ níyì obìnrin. Mom, this is not about green card. What is it about? Bọ̀bọ̀ tí mo sọ yìí, ẹnu ẹ̀ máa ń rùn. His mouth is stinking. I was thinking mouth. Yeah, it's a different thing entirely. That's not acceptable. Ilara, 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 Ilara. What do you want from me? What do you need from me? What do you... Ọmọlára, kí ló ṣẹlẹ̀ nínú orin bólódà? mo fẹ́ sáré dé town ni. Ìbọn náà báyìí ni ẹ wọlé jẹ́ kí n gbé ẹ. ọ̀rẹ́ mo wà okay. Kí ló dé? má lọ. Okay, ó ti yé mi torí ọ̀rọ̀ tí mo bá ẹ sọ yẹn àbí ẹ kò mí anything now tí mi bá nífẹ̀ẹ́ mi ni máa sọ ohun tí mo sọ yìí. no kò rí bẹ́ẹ̀ o mo ń dúró dé èèyàn kan náà actually so mo dẹ̀ ní láti rí kí tó máa lọ. ẹ tó bá ń dúró jẹ yẹn omi ìpín ká má jọ rìn náà bí kí n kàn mú fẹ́ bọ́ mọ nǹkan tó disturb ẹ. Kọ́lá ó ti náà tẹnumọ́ jù mo ti sọ fún ẹ time without number pé kò lè work mo sọ fún ẹ pé mo ti náfẹ̀ẹ́ sọ́nà. wàhálà ẹ ti pọ̀ jù. Wàhálà mi ò pọ̀ jù tí mi bá róbìnrin rí mo sáré ọmọ lẹ́yìn adìrẹ jọ náà just give me a chance. báwo ló ṣe expect kí n máa fẹ́ ẹnìkan kí n tún wá máa fẹ́ ẹ kò lè work now kò possible imagine ìwọ lọkọ àfẹ́sọ́nà mi kò tún wá gbọ́ pé mo tún nílò mi lẹ́yìn ẹ̀ báwo ló ṣe fẹ́ feel. Ọmọlára but. no but Kọ́lá kò lè work àdá mi ò lójú méjì
ojú kan làdá tèmi ní. Má bínú. What do you want from me? What do you want from me? What do you want from me? Tell me what you want from me. Hey, see, share my money you want. My money, oh my love, you need a heart. Ṣọ́ọ̀bù yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ó wà òkè èmi láìpẹ́ tẹ́ ń tà ń bẹ̀ bọ̀ ṣe rí ṣọ́ọ̀bù tẹ̀sẹ̀ gbá sí yẹn mom èmi ò ní advice yín kẹta same ọjà tẹ́ ń tà ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn kẹta wọ́n máa tà ń bẹ̀ no èmi ò accept yín ṣòye yín sìn ẹ jẹ́ ká wá àwọn ọjà míì tàbí tó bá ti ṣe pawó wọlé tó máa jẹ́ kí everything wà òkè láàrin 6 months tá máa mọ̀ pé nǹkan báyìí láti achieve ẹ̀yin náà wò náà ẹ wo mọ́tò tẹ̀sí lọ láti jọ yìí ó yẹ kẹ́ ti change ẹ̀ okay rami ìsìn mọ́tò yẹ kó jẹ́ méjì ṣé mọ̀ irú àwọn nǹkan tẹ́ tó mo ṣe ní tẹ́ bá ta àwọn nǹkan tẹ́ pé ó máa yẹ tẹ́ máa wọlé sí ó máa pay wa a máa yẹ ti get another mọ́tò ó máa wà okay fún wa náà ẹ má yẹ ká kàn jókòó sórí ọjà kan ṣoṣo ká máa ta always ẹ yẹ ká change ọwọ́ so that tẹ́ bá ti ra mọ́tò kejì yẹn sìn mọ́tò ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ẹ ra gbé fèmí ṣóyè yín sìn máa ara máa wò á máa fi ṣe fàájì káàkiri ara mi èmi ọmọ ọlọ́mọ tí mi ò kẹ́ rẹ̀. mọ́tò èwo ló fẹ́ máa lọ. mọ́tò yín of course. tó bá pẹ́ kó tó tẹ apá mọ́ iṣẹ́ ẹ̀ kó tó fowó tiẹ̀ ra mọ́tò ẹ̀ èmi mo máa ra mọ́tò fún ẹ tó máa lò. èmi náà ń ṣiṣẹ́ nìkan kí ìwọ náà ṣiṣẹ́ kó tẹpá mọ́ṣẹ́ kó wáṣẹ́ kúnṣẹ́. Abisola ṣọ́ ara ẹ̀ o sì bring very good idea and I was buying it o tún wáyà bàrà ṣé òun kan máa ń plan fowó ni. mọ́mí ẹ ṣe bí first born ni mí. ẹ̀sọ́. mo ní láti máa lo mọ́tò náà ṣé ẹ̀yin ráwọn ẹgbẹ́ mi ẹ̀ráwọn ṣé tí máa lo àwọn mọ́tò gidi báyìí mọ́tò báyẹn ni máa pàdé àwọn ọkùnrin azin àwọn èèyàn ńláńlá àwọn ọmọ olówó máa gbé òkè àwọn kan ní pé big girl ọlọ́wọ́n yìí mẹ́ ẹ̀rọ easy ni. wọ́n mi tó yọ̀rọ̀ mọ́tò mo ṣe ní kẹ́ ṣe ń jẹ́ kó wọlé ètò máa wọlé fún wa ni. ṣé mọ́tò ló máa ní kówó wọlé fún mi ibi máa kówó ra mọ́tò ní àṣà máa kówó ra mọ́tò fún mi. Hello. My son. Ẹ ǹlẹ́ o, ẹ kújọ́ mẹ́ta o. Mo tẹ̀lé ìgbóhùn ẹ ṣe tutù yìí. Dádì àti mọ́mì ńkọ́? Ṣiṣẹ́ ń lọ. Olúwa ṣeun, Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀ o. Okay? Jọ o. Bá mi tọ́jú ẹ ọmọ mi ò ń ṣe ọmọ burúkú o, ọmọ dáadáa ni o. Ọlọ́run á ṣe yín lọ́rẹ̀ ara yín kalẹ̀. Àtúbọ̀ mọ̀ ra jù báyìí lọ. Okay dear, take good care of yourself. Kò bá mi kí mọ́mì àti dádì o. Okay. All right, it's my pleasure. I know I'm ready to hear. All right, dear. All right, take care of yourself. Hold on, phone. Okay, baby. Okay, I'll call you back. I love you too. Ẹgbẹ̀rún ẹ̀kọ́ ṣé ọkọ̀ ẹ̀ tó sọ yẹn ṣé kan náà àwọn ọmọ senators yẹn ni àbí báwo? Excuse me. Ẹ̀yin mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà àti ẹ̀kọ́ tó sọ̀rọ̀ nínú ilé látẹ̀kan ó ní àwọn parents mi sọ pé àwọn fẹ́ wá mọ̀ ẹ̀. Are you kidding me? Yes, so. Wọ́n fẹ́ wá mọ̀ wá. Adé àpá máa ọmọ òwe wá báyìí. Àwọn tí wọ́n lówó lọ́wọ́ tí wọ́n wá òkè. Má mo wá fún lẹ́yìn o. You know me. Okay. Mọ̀mí ó wá ní pé kẹ́mi date. Ká mú date báyìí. Kò sí problem. Àwọn máa lọ rí uncle yín. àwọn lọ sọ fún àwọn náà lè fún wa ní date fún àwọn náà kù ní bàbá fún yín so àkọ́tà lè ti ń wá tàbí ń wojú ẹ̀ tàbí ń wọ̀nà fún ó sì ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó wọ̀ dàbí àwọn èèyàn kọ́. ada kò sọ fún ọkọ tó àbẹ̀ kó jẹ́ ẹni tó lówó dára tó rich bí bẹ́ẹ̀ kọ́ mo máa ṣe ṣége fún báyìí gan máa fojú orí màbo tó bá bọ́ sínú kọ́ńbà tí mo rí pé mọ́tò ńlá kọ́ ni wọ́n park síbẹ̀ ó èmi ò nígbà kò fẹ́ wọn ní tèmi ò lè fẹ́ nìyẹn o bábọ̀ èso ọmọ olówó ni kò fẹ́. Bísọ́lá ṣèdúpẹ́ lọ́wọ́ náà tó máa dúró de àwọn olówó ó ń dúró de olówó ọjọ́ dẹ̀ ń lọ lórí ẹ̀ Bísọ́lá. Mom! Daughter! It's okay. Excuse me. Nílẹ̀ ẹ̀ má sọ pé olóyè ìwọ́pọ̀ yìí. Ọlọ́run á ṣàkókò bá mi, Ọlọ́run á ṣàánú mi lórí ọ̀rọ̀ ẹ̀. Ọmọlára. Ọlọ́run á ṣe iná rẹ̀ ra yín kalẹ̀. Ìdùnnú la máa bọ́ bọ̀ ń bẹ̀. Ọlọ́run kó bá mi yí ọkàn ẹ̀gbọ́n ẹ̀ padà. Ọ̀hún kúkú kí iṣẹ́ ọ̀lẹ́ tó bá sọ pé bí ọ̀lẹ́ ló ń ṣe. Azin show gbogbo decoration gbogbo nǹkan tó kó ń jẹ o èmi ni máa handle ẹ ọjọ́ yẹn máa ní gbà. ọ̀rẹ́ mi mo tẹ̀ trust ẹ mo kókò sí kòtà fẹ́ ṣe ni wà báyìí tó kì í gbárùkù tèmi ó ṣe gan-an ni wo bí èmi kò fẹ́ kó gbà lé ọkọ àbúrò mi lọ́jọ́ yẹn
mo fẹ́ kọ́ mọ̀ wípé àbúrò mi ní ẹ̀gbọ́n kan ó ní ẹ̀gbọ́n kan tí ó kì í fi ọ̀rọ̀ ẹ̀ ṣe rárá mo fẹ́ kí àbúrò mi gan mọ̀ wípé gbogbo ìgbà báyìí tí ẹni mò ń ṣe wá gbàǹjọ rẹ̀. dúró náà ta ló fẹ́ ṣe wedding nínú ìwà àtàbúrò ẹ̀. àbúrò mi ló fẹ́ ṣe wedding náà ṣé ẹ̀yin ò mọ̀ ni. àbúrò ẹ̀ ṣé ìwé òun lọ́pọlọ ni ó mọ wípé ẹ̀gbọ́n ló yẹ kó kọ́kọ́ ṣe káàbúrò tó ṣe after wedding ìwà wa máa rìn lọ ní títì wọ́n máa ní ẹwà àbúrò ẹ̀rí àbúrò ti lọ o ẹ̀gbọ́n ló wà tó ń ṣèrànù kiri wọn kì í ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ẹ̀gbọ́n ló máa kọ́kọ́ ṣe káàbúrò tó ṣe. bẹ́ẹ̀ ni kí wọ́n ní mo wá fẹ́ ṣe báyìí kí ni mo fẹ́ ṣe ó ti sú mi. ó ti mú ọjọ́ wedding wọ́n ti arrange kò sí nǹkan tó mo ti late already kí ni mo fẹ́ ṣe. ìyẹn ni kí ni wo báyọ̀ rẹ lẹ́nu nǹkan bíntín ni kékeré ni gbogbo yẹn. kékeré ni. bẹ́ẹ̀ ni. ṣé pé kí n fọkàn mi balẹ̀. fọkàn ẹ balẹ̀ kékeré nìyẹn nǹkan bíntín ni. ẹ̀gbọ́n ló kọ́kọ́ yẹ kó ṣe káàbúrò tó ṣe níbo ni wọ́n wá máa fojú sí tó bá ṣe tán. wọ́n máa fẹ́ kún ṣe rẹ̀ léṣe sí mi lọ́rùn. ó mú sọ pé tọkọ bá kọyàn ọkọ náà lèèyàn máa fẹ́ ká tún bèèrè kò tẹ̀wá títí ìdẹ̀ títí fẹ́ mo mọ̀ pé ó máa ní reason tó fi ń sọ nǹkan tó ń sọ yìí. Alright, so just give me his number. About to call him, I will call him. I jókòó a sọ. What's the kini tó de bá sọ ma fẹ́ kó ṣe rẹ̀ léṣe. Mummy. Bisola. Ẹ̀yin gan ráyè ṣá. Kí lẹ ń bá sọ? Ẹ dé bẹ̀rẹ̀ kó má ké mọ́. Kí ni gbogbo rubbish tó ń ṣe yìí dá mi lóhùn. Dá mi lóhùn mọ́ lára. Eko tó ń ṣe yìí èmi ò rí bí ẹni tí orí ẹ̀ pé now. Ó ń ké. Nítorí stupid guy yẹn. Ìtúrú bàbá olóorun ẹlẹ́dẹ̀ yẹn ló ń ké. Bàbá oní dot tẹ́jà tẹ́lẹ̀ òun ké nítorí ẹ̀ mom àtẹ̀lẹ́ pé èèyàn gidi kan ló sọ pé òun ò ṣe mọ́ọ̀sán ni pé ó ké o ìyẹn tó torí kó máa ké kó máa ronú o eléyìí olóorun tí ò ní kọ̀ọ̀kan lọ tó lè dá fún ẹ ní 500,000 ló ń ké abeg gada kò stop ẹ ọmọlára stop ẹ kó wọlé kó dress ọ̀pọ̀ ẹ̀kẹ́ bàtẹ́ stroll out kí ló ń ṣe ẹ́. ó dà it's okay ṣé mo rò kó máa pẹ̀tù sí nínú ìwọ ní ti gbogbo tí wọ́n tún ń sọ èèyàn kí ń sọ̀rọ̀ tán ọmọlára it's okay ẹni kò má sunkún mọ́ ọkọ mi. mọ́mí mi ò lè pẹ̀tù sí lọ́kùn ká ní pé èèyàn gidi ìsìn wa ní pé kí n máa bá a sọ pé òkè ká lọ bẹ̀ẹ́ bọ́ ìyẹn èmi kan gbàdúrà kó fi ẹ́ sílẹ̀ because inú mi ò dùn sí inú mi ò dùn mi ò fẹ́ káàbùrò mi fáwọn olóorun àwọn tí ò náwó lọ́wọ́ tí wọ́n wà òkè tí wọ́n ráyè jẹun mi ò fẹ́ kó tẹ̀lé wọn. yóò sọ gbogbo ọ̀rọ̀ tó kú jẹ́ kí n gbọ́ràn. owó tó wá ń ké o lójú ti kọ́ bọ̀ irú ẹ̀ o lọ àwọn ẹgbẹ́ ẹ̀ níta o tẹ̀ jọ mi o jọ àǹtí ẹ̀ o dẹ̀ wọ́n tẹ̀ òtẹ́lẹ̀ àwọn olóorun àwọn tí ò lówó lọ́wọ́ o mọ̀ cash ní báyìí owó kò lè mi ta sí nǹkan tí mo ta sí wọn mọ̀ wọ́n ló mọ o kí dáadáa ya máa ké. Masukuma, it's all right. Continue. Àwọn yẹn ka àwọn oníṣòkòtò tẹ́ni tí wọ́n ní nǹkan kan tó fẹ́ fún ẹ. Màmá ké gan wá ké dáadáa. Continue. Tán fi lélele wọ́n bá ìlara. Kọ́lá báwo ni ojú ẹ ni. Ojú mi lélẹ̀ ìjàre. Ó tẹ bẹ̀rẹ̀ mi láti jọ ẹ. Mo dẹ̀ pè é títí mo send text message ṣe o reply kí ló ṣẹlẹ̀. Mo bí sí gba ẹni má bínú. Anyway nígbà tí mo retí òkè ẹ̀ kó wá bá Muhammad tí ó wá èmi Muhammad ti wá bókè báyìí o. Ṣé o mọ nǹkan tí mo wá bẹ̀ sọ ni pé sórí gbogbo ìgbà tó ń dá mi láàmú yẹn mo ń try láti ṣe exam fún ẹni ó dẹ̀ ti pass mo ti rí in fact orú ọkùnrin tí mo pray fún gan ni ẹ onítẹríba onífaradà ó ṣe fọkàn tán in fact ọkùnrin tí wọ́n lè enjoy for the rest of life ni ẹ so inú mi dẹ̀ dùn pé ìwọ ni mo máa padà bá lọ mo wá fi àsìkò sọ fún ẹ pé gbogbo ọ̀rọ̀ tó ń bá mi sọ ń gbà yẹn tí mo sọ pé yẹn mo ti sọ pé báyìí ó ní mo ṣe wá ìwálé in fact inú mi tẹ̀lé wait láti. Èmi. Yes inú ẹ ti dùn. tó bá jẹ́ gbogbo tó ń ròǹgbà yẹn ni ìyẹn ti late. O ti marry ni. Mi ti marry.
bẹ́ẹ̀ mi gan ọmọ tó ṣẹlẹ̀ tó jẹ́ gbogbo ẹ̀ mo sáré tẹ̀lé bóyá mo fọ́jú náà àbí mo fọ́tò dé níbẹ̀ náà mi ò ní interest rárá. èmi wà ní Kọ́lá ìwọ tó máa ń gbọ́n tẹ̀lé mi gbà yẹn tó máa ń bẹ̀ mí tó máa ń rá bàbá kiri. kò yé mi náà òun náà mo tún explain fún ẹ ó ti late. Don't do this now Kọ́lá má ṣe báyìí. ọlọ́run á pèsè ọkọ tó dá fún mi. má ṣe báyìí Kọ́lá wá Kọ́lá. bàbá ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin kí làbá máa ti rí kí làbá máa ti gbọ́ ewu ẹ ṣé ọjọ́ mo dúpẹ́ gan ni sà ṣe rí ṣé kí n má tán yín bàbá níbi tí iṣẹ́ yẹn jẹ́ dé lọ́wọ́ yìí níbi tí iṣẹ́ yẹn jẹ́ dé ṣé ní gbogbo àwọn ọkùnrin pátá tó máa ń rí àbúrò mi báyìí ṣé ló máa ń rí bí ìgbọ̀nsẹ̀ lójú wọn Ọlọ́run bá ń gbọ́ bí àwọn àkísà ẹlẹ́gbin iṣẹ́ mọ̀ àwọn nǹkan ìdọ̀tí wọn kì í fẹ́ rí wọn fẹ́ rí sójú báyìí Ọlọ́run bàbá mi lè pọ́rọ́ tó yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé bàbá etí wo ló máa gbọ́ wípé àbúrò mi ṣáájú mi lọ́lé ọkọ ó fi mí sílẹ̀ sílé wa ó dẹ̀ lọ nínú ìyẹn ò dáa ẹ wo bó ṣe wà ń gan ni mo fẹ́ ẹ ṣàfilẹ̀ bẹ́ẹ̀ tó bá tó táìmù tí mo pé bóyá mo ti ṣetán fún láti change life ẹ̀ ṣòye yín láti fẹ́ pé bóyá kọkùnrin kan dúró tì máa jẹ́ kẹ́ mọ̀ but for now ẹ ṣàràfilẹ̀ báyẹn ṣẹ́gbọ́ ẹ ṣé gan ni sà ẹ má wọrí obì yín máa gbó ẹ trust me now ṣe ti gbọ́ ẹ ṣé gan ó dàbọ̀ sà ẹ ṣé kó lè kó bàbá lára mi etí o. ẹ tẹ̀lé mi ẹ jẹ́ á lọ ikú ò ní palẹ̀lẹ̀ ni ó tẹ̀ ẹ rí àyín tá a dé yìí ẹ káre ẹ máa wo gan gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nínú ilé nígbà tá à ń bọ̀ ṣé rí àyín ni mo so gọ̀gọ̀tì àìlélọ́kọ àbúrò rẹ sí gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ilé ń pé ẹni mà ti wáyé olùdọ̀gún òun náà ni ó mà ti lọ rẹ̀ èmi nìkan ni mo lè tú ẹnikẹ́ni ò lè tú kódà babaláwo kan ò lè fi pọ́npọ́n palábàáhùn kò lè wáyàn yín kó wá tú èmi nìkan náà ni mo lè tú sílẹ̀ nítorí ẹni tó mojú sókun òun náà ló lè tú. mo dígí ọ̀gẹ̀dẹ̀ lójú gbẹ́nàgbẹ́nà mo dé pátákó ẹ̀fọ̀n lójú ajá mo dẹ̀wù jẹjẹ òjì kùtùkùtù kápọ̀ ọ̀là lọ ọjọ́ tí bọ́ńbọ́ń bá wálé ayé ọjọ́ náà ṣọ̀pọ̀n lọ́bù bẹ́ẹ̀rùn bá yọ alé wọ̀nàwọ̀nà dọ́run gbélégédé bá so ìjímèrè a sì takùn gbọ̀rọ̀ débẹ̀. òun ni sórí gbogbo àjàgà ilé lọ́kọ rẹ mo ti tú ọ lẹ̀ báyìí bí mo ṣe tú lẹ̀ yìí òun ló dáa mo kí ọ kú oríire tí wọn ò bá yọ kíní yìí kúrò lára gi iye ìgbà iye ọdún tí kíní yìí bá lò lára gi òun lọkùnrin yóò máa fi kórìíra rẹ àmọ́ ní èyí tí mo ti tú lẹ́yìn kú oríire. lẹ́yìn ọdún kan lónìí ó lọ́kọ. bàbá ọdún kan ló tó máa má rè. bẹ́ẹ̀ni. kò sí wàhálà ìyẹn náà pẹ́ ọlọ́run ṣe ọdún kan náà ti dé tán àbí má tẹ̀lé pété bá mi yọ yìí lásán inú mi dùn ọkàn mi balẹ̀ má lè bọ́ lọ́wọ́ wàhálà ẹ̀ àbí. tó bá ti lè ní sùúrù ó lọ́kọ tó gbà kalẹ̀ tó bí sun tó sì pè wá rẹ̀. àṣẹ bàbá èyí tẹ́ ẹ ṣe gangan ló dájú ẹ ṣe ṣáàtì bá mi tù sílẹ̀ ẹ ṣe má lè bọ́ lọ́wọ́ ẹ. Bísọ́lá bàbá kọ́ mi ẹ gbà mí. tèmi bá mi àwọn ọmọ yìí ti bá tèmi jẹ́ ẹ̀yin ọmọ yìí Bísọ́lá Ọmọlára ìwé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ èdè fún mi gbọ́. obìnrin tí ò bá ṣe pé obìnrin jẹ́ nǹkan ẹlẹgẹ́ ẹ̀ǹkùlé ọwọ́ tí n bá fi gbé ìgbà tí fún ẹ bóyá ló máa gbọ́ràn mọ́ rárá àgbàlagbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ akẹ́tàn sáré gbẹ̀yìn ó ń sọ òun náà ló bá wọn débi tó bá wọn dé yìí ó ń sọ ìkáre fáńgẹ́ mọ́látò èrè ìwọ náà ti ẹ̀dá gbogbo ọkùnrin tó yẹ kó o fẹ́ tán pátápátá
gbogbo wọn ló ti fi ṣakọ sílẹ̀ jọ èwo ló wá fẹ́ o fẹ́ lọ sọ́run kó o ṣe lọ ọmọkọ wá báyìí tí ò bá já àwọn ọkùnrin gun olójú ní òun mọ́ ń tọ́rí lára ẹ̀ o tún wá wò títí o tún wá kó tiẹ̀ o tún fi kóra àbúrò tiẹ̀ bí wọn ò bá dẹ̀ tí ì ṣetán àti lọ́kọ bí wàá dẹ̀ ká àbúrò tiẹ̀ kó lọ lọ́kọ wàá kó ràn wọ́n náà tán wọ́n náà wàá jókòó tágùnù ọmọ àlè lẹ́yìn méjèèjì ọmọ àlè òní káti ẹ̀ wà ní wàá kó tiẹ̀ báwọ̀ ṣé wò gbọ́dọ̀ súnmọ́ yàn ọ̀rá dáàdì mi o nǹkan báyìí ṣẹlẹ̀ bóde kú jẹ́ nǹkan ẹni òjò ni lójú wọ́n á gbé ní condition ẹ̀yìn ọdún kan ẹ̀yìn ìgbà kan má ṣe o. bàbá ọkọ mi kí la fẹ́ ṣe báyìí. bàbá di ọlọ́jà bó bá délé àǹtú ni. ẹ bá mi tú ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi tú. gbọ́n rọ́dọ̀rọ̀dọ̀ tó fi ràn yín láàrin òní síjọ́ mẹ́ta àtú gbogbo ẹ̀. ẹ ṣe. àfi tí kì bá ṣe mi ọmọkùnrin ní Àjàdí Ìgbò àfi bí èbá ṣe pọ́n bàbá àti tèmi ni wọ́n ti kọ́kọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá mi kún mi Àjàdí Ìgbò kún mi ti kún wọn lójú kún wọn lórun ààrẹ ń pè olóhùn dífá bí fẹ́ẹ́ bá fọre báwọn bàbá mi bá níta àwọn òfòrè ńkọ́ òfun ni ládìí ẹ̀sìn fi gbódìndí ẹran lọ́wọ́ ẹni onílù kan ìlú kan onílù kan òkìrìbótó tá ààrẹ ń fa owó ènìyàn sí tí ń dún gbódòmù ẹ wo àbá ti dè àwọn tu ni àwọn dè ni àwọn ó bẹ àwọn tí ó tu. ó mà ṣe láyé ẹni sọ́túnla àbá òkú ẹ̀jẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ gbẹ́kẹ̀kẹ́ òye. wọ́n bá wọ́n wá rí ìlera ló bá wọ́n tán fi lé wọ́n bá ìlara. Ìwọ ni màá fẹ́, I will choose only you, baby. Tó bá jẹ́ ìwọ ni màá fẹ́, I will choose only you, only you, only you. What do you want?